wọ́n yọ owó ní nísìnyí wọ́n yọ pamọ́. wọ́n yọ owó àti aṣọ nísìnyí ó dé gbà. ọlọ́run ní dójú ti wá. ọlọ́run ní fi wá sílẹ̀. náà àwọn ọlọ́wọ́lá kú lọ́tà. mọ́ṣáláṣí ni à ń gbà lọ. mo mọ̀ ẹ́ pé ṣé àwọn àmì ṣá. ọ̀ya onígbò kọ́ máa jáde bọ̀. oníkàwé kó yanjú ara ẹ̀ o. oníkàlùkù ni kó yanjú ara ẹ̀ bó bá ṣọmọ ní kó ṣe é ṣe olè máa wò wá báyìí o. àgbá ọ̀wọ̀ lẹ́nì kan ṣọlá rí tó jáde tó nígbò igbó tù. onígbò igbó yẹ́kẹ́. igbó ilé ìlú ọmọ Gani pẹ́ ọmọ olówó ṣe bí ọba ọmọ olówó ṣe bí tí o là ń ná. onígbò àríyàn lélẹ́yìí Allahu Akbar. onígbò. onígbò ni wọ́n nílé ìṣubú ni ọlọ́run má balẹ̀ bàbá jẹ́ ọlọ́run má balẹ̀ jẹ́ lẹ́yìn ikú ẹ̀ ọlọ́run má balẹ̀ jẹ́ lẹ́yìn ikú ẹ̀ ọlọ́run má bàbí ẹ̀ jẹ́ ọlọ́kọ̀ ọlọ́run ní Muhammad lórí pé wọ́n ti sanwó tẹ́lẹ̀. wọ́n ní àwọn àna wa láti Kétu wọ́n ní igun náà pé méjì bàbá wa Alhaji Arimi yá ọ àrí àwọn wọn ti dá ọ àwọn àna wa kejì láti Kétu àwọn dà ṣáwà bí ṣé láti bí ni ẹ máa farabalẹ̀ ẹ máa béèrè náà bí ilẹ̀ yìí ti kéwú àwọn díì ni wọ́n dá ọkọ̀ wọ́n ní wọ́n tọ̀ ọlọ́run jẹ́ kí wọ́n dé bá wa láyọ̀ jọmọ́ ìjẹ́ ṣe ámì jọmọ́ ìjẹ́ ṣe ámì jọmọ́ ìjẹ́ ṣe ámì. ní ìsìn báyìí ọ̀pọ̀lọpọ̀ ọdún là ń lò lọ àbílẹ̀ gbọ́ ọdún tuntun owó tuntun ilé tuntun ìgbádùn tuntun ìrọ̀rùn tuntun fàájì tuntun ní fáwọn kan ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fáwọn náà. mo fẹ́ ọdún tuntun yìí mo fẹ́ kọ́lé tuntun mo fẹ́ ìṣoríire ń bẹ̀ ọ̀yá máa jáde. Yasi a sì ṣe fìdáù méjì náà ló kù ẹ sáàjẹ ká yanjú gbogbo tójú mọ́sáàsì ìkú nílẹ̀ náà. náà ẹ máa kà á kẹ́ máa kí nǹkan gbóyè ẹ̀ ní o ẹ ti jẹ́ kẹ́ ti káwé yẹn lẹ̀ kí n ti gbóyè ẹ̀ níṣẹ́ ni o. bàbá wa ìwọlé owó tí wọ́n kọ́ lẹ̀ dọ́là máa fẹ́ padà sórí owó òun ṣe nǹkan sí mọ́sáàsì. bàbá wa ìwọlé àwọn ọmọ náà wọn ní jáàmù ara wọn ní jáàmù ẹ̀mí ara ò ní ní wọn ọlọ́run ní dójú tì wọ́n. bàbá ẹ̀ wọlé ṣé ẹ rí owó yìí á sì fi ṣe nǹkan náà tí ó máa jí àdáyanrí lórúkọ bàbá wa Haruna lórúkọ bàbá wa Harun Adélé Aláràn ẹjọ́ kí bàbá yìí rojú wa. wọ́n ń ṣètò tó lọ́nà yìí. ètò tó ń ṣe yẹn ìdí kò lè yọ wọ́n bá wà ń bí. ìwọlé. ẹjọ́ bẹ́ẹ̀ lójú dáadáa bàbá ẹ̀ wọlé owó yìí nìyí á fi owó ìṣe nǹkan lórúkọ bàbá wa Aláràn ṣùgbọ́n kò gbọdọ̀ mọ bẹ́ẹ̀. owó gbọ́dọ̀ ká gbowó ẹ̀jọ̀ Aláràn wọ́n wá lówó nǹkan tó fi ní táwọn ọmọ lè bí owó yìí àdáyanrí ni á sì fi ṣe nǹkan àdáyanrí tẹ́ẹ̀ náà bá wá mọ́sáàsì ńjọ́ kan tẹ́ẹ̀ bá yọ ẹ́ bẹ́ẹ̀ àṣekínní ní orúkọ bàbá wa Haruna Adélé yóò máa jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n 5,000 rán kí lẹ́ẹ̀ fi sí ní gbàgbà ayé lónìí kí lẹ́ẹ̀ fi sí bàbá wa ìwọlé tí mo sì mọ̀ wípé Ọlọ́run ò ní dá yín jókòó lórí asán kí lẹ́ẹ̀ fi sí
lónìí ẹ wo bẹ́ẹ̀ bá ní ká wá lọ́la náà máa wà bẹ́ẹ̀ bá sì dá ọ̀tún la fún mi èmi ni màmú rán kiri èmi ìránṣẹ́ ìmọ̀mù ní kílẹ̀ ẹ̀bì sí i owó yìí ò gbọdọ̀ rí báyìí ní wọ́n ti gbìyànjú àwọn gbìyànjú wọ́n ronú débẹ̀ ni àmọ́ nǹkan tó fi mú tí wọ́n rè ronú ó yẹ kí ẹ̀yin náà kẹ́ mọ̀ pé wọ́n gbìyànjú ìyànjú tó sì gbà bẹ́ẹ̀ ti ń gbà tẹ́lẹ̀ nìyẹn àmọ́ nǹkan gbọdọ̀ gorí ẹ̀ tí ètò bá gorí ẹ̀ látọwọ́ ètò bá délé ìlọ kò sí nǹkan tó bí Ọlọ́run nú ẹ ní gbénu yàrá wòran ta bàbá yóò ní bẹgbẹ fún yín lóúnjẹ ó ti lògbà ní kò lògbà mọ́ Ọlọ́run níjẹ́ ó ṣẹlẹ̀ sí kẹ́tù tí bàbá yìí ti wá yìí náà ń lọ bẹ̀ dáadáa ẹni bí masáàsì kẹ́tù ti rí ọ̀ya ọba mo fẹ́ gbọ́ tẹ́ ẹ bá ní wálé màá wálé tẹ́ ẹ bá sì ní bì náà mi ò gbọ́ tẹ́rí bàbá ẹ fi ẹgbẹ́ lọ́run tó bí bàbá ní àwọn obìnrin 15,000 naira sí ẹ ṣe sùúrù ẹ má ti bàbá mi ò pé wọn láti ìjókòó bó jẹ́ pé aṣojú ìmáàmù ló kì í ṣe ajágbe lọ́wọ́ àwọn ajoyin aṣojú ìmáàmù ló àwọn náà ní ìjókòó rẹ̀ ìjọ òní kí wá. bó jẹ́ ní àkáǹtì ni. mọ́ní náà ìjọba fúnra ẹ lákàntì. ẹ fún mi lẹ́yìn. wọ́n ní ká fún àwọn lẹ́yìn ètò ọlọ́run àwọn àgàsí ẹ wá jókòó láyé máa ṣàdúrà fún yín o ọlọ́run ní dókú tì í. ayé àbí ṣẹlẹ̀ ẹ̀rí nǹkan tí ìwọlé ṣe wọ́n ní àwọn obìnrin 15,000 sí yóò bí 20,000 naira ọlọ́run bàbá àgàsí ní ká pa lójú dé bẹ́ẹ̀ ni ó dà bẹ́ẹ̀ náà ká má ṣàṣejù àṣejù sì dá àjàṣe lọ àṣesá náà tún rọjú àṣetẹ́ ni ò dáa àṣetẹ́ náà tún rọjú àṣekàbùkù ni ò dáa. àbáyọ sọ̀rọ̀ ẹgbẹ́ wọn rọ ẹgbẹ́ wọn ìdáná ọmọ pàṣẹ àti táwọn arípa ń bí kí wọ́n aṣọ báyìí ọ̀la wọ́n ní 8,100 naira wọ́n ní àwọn arísẹ́fà láti owó tó ti pààrọ̀ sí Nàìjíríà má ti kà fún mi ṣé wọ́n ti Alhaji Zagi tó ti yé ibẹ̀ wọ́n ní owó sẹ́fà tá a rí ń bẹ̀ bá a bá wá ṣe ọjọ́ 3,000 Nàìjíríà. iye sẹ́fà ló kọ́ sọ. èmi ò mọ sẹ́fà ẹ ṣe sùúrù ẹ jẹ́ kó kó lọ́ba tó máa wọ mo kọjọ́ máa kẹ́tù ni wò mọ́wọ́. ṣùgbọ́n nǹkan tí màá mú wí fún mi ní pé bọ́wọ́ ń wálé bẹ́ẹ̀ ní faransé ni nǹkan tí màá mú wí fún mi nìyẹn. o bẹ dágbèsè sọ́run ara ẹ̀ bó o bá jọ ọ̀pọ̀ mẹ́rin tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ló jẹ́ 500 ó jẹ́ 10,500 pọ̀ mọ́ ti sẹ́fà tó wà ń bẹ̀ gaskiya akí àwọn àfọ́ wa láti ìlú lára ibi bàbá láti kí ustaz mi láti ìlú alágbè mi mo kí àfọ́ àwọn àgbà ọlọ́run bàbá dà sí ẹwà mọ̀ sí ẹwà jògbó ọlọ́run bàbá rí kà sí yákìlá haulan tó abẹ́ṣe fìdá akí púpọ̀ a fi orúkọ ọkùnrin a fi kí àbá wa Ustazuwa Muhammadu Kudus láti ìlú alágbèmí ọlọ́run bá ní dúró tì yí o yákìlá haulan wala quwwata ní ìsìn báyìí a ṣe fìdá o jọba ẹgbẹ́ náà tóbi a ṣe fìdá wọ́n fi àwọn àfọ́ àwọn àgbà bàbá olórí akí púpọ̀ bàbá mùkádàmù fún gbogbo ìlú alágbè alan wasalan fún kí bàbá Ustazuwa mo kí púpọ̀ ọlọ́pàá afẹ́ sọ̀rọ̀ ọlọ́run gbólóhùn méjì ká wá ṣe fìdá ká sì kàyà sí kóníkálukú dìde kó máa lọ ilé ẹ̀. àní a sọ àwọn ọ̀rọ̀ ọlọ́run bíi gbólóhùn méjì àwọn ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ sọ ẹ rí i pé ibì kan la bá ọ̀rọ̀ náà dé ní ìjẹ́jọ́ àkọ́lé ọ̀rọ̀ tí mo fẹ́ ká bára wa sọ ń bì náà lónìí pé ta ni ikú kàn
ẹjọ́ máa ta ní ikú kan èmi mọ̀ máa dá fọ́ńtò ń bí lónìí ta ní ikú kan ilé ayé nìyí ìgbà wọn rí ẹni wọ́n ń pè ẹ́ báwo bá rí ẹ láyé mọ́ wọ́n pẹ̀lú mi bàbá dàbí lágbóolé kan bàbá wa ìwọlé ó láwọn tí wọ́n lọ gbé wá lágbóolé kankan pé lágbájá ló gbọdọ̀ dàbí kóyàn òun tó bá wá kú wọn ní pè mọ́ wọ́n pẹ̀lú mi. tá a bá fẹ́ ṣe fótò lágbóolé kan bí àgbóolé kan bá dàrú ẹ lọ pè wá ẹnìkan ni wọ́n pè síbẹ̀ òní òyànjú ọ̀rọ̀ tó há yìí tó bá wá kú wọn ní pè wọn ẹlòmíì ni wọ́n pè. lágbájá yìí lálákòóso kílọ̀bù tá à ń ṣe wọn lálákòóso ẹgbẹ́ yìí bí wọ́n bá wá kú èyí wọn torí ẹ̀ kí ẹgbẹ́ fọ́ wọn bí wọn ní pè mọ́ wọn pẹ̀lú mi. bọ́ àwa náà ta dúró yìí ó níbì kan tí wọ́n padà sọ kẹ́lẹ́kẹ́lẹ́ nítorí wa ń jọ gbẹgbẹ́. ní alẹ́ ìjẹsán mọ́júmọ́ ìjẹjọ́ àwọn agboolé tí wọ́n bá gbé òkú wọlé ó ní gbólóhùn tí wọ́n wí tí wọ́n fi gbókú wọlé. ẹ̀dẹ́kùn tí wọ́n bá fi wí gbólóhùn lórí ẹnìkan tí ẹ̀ tán jọ́nà. ìyá dúníyà àkọlùmínà kẹlílé wàásìkò wàásà lùmínà ṣẹlílé. ilé ayé ẹ̀yìn aláṣẹ láti ẹ̀ máa pariwo. àkọlùmínà kẹlílé. ilé ayé kéèdùn láti ké lọ. gbogbo ẹni ó bá wá ṣagídí tó bá wá ní òun ó bá bí ayé ṣe kéré yìí ipe ó sì tóbi lójú ẹlòmíì. bílí ayé ò bá wá tóbi lójú tiẹ̀ sórí nígbà tá a wà ń jókòó àfáwà yá sàlámù wà ń bí a tún kéwú lọ́wọ́ ní bàbá wa olórí ọmọ kéwú ìlú Alágbèmí ni wọ́n wọlé àwọn kéwú nù. àfáwà kún àfáwà ùtàṣì wa làwọn náà tún wọlé n ò ní ìdí kéwú bí rẹpẹtẹ torí mi ò kéwú tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ké Yorùbá ẹlòmíì torí ilé ayé ni kò ní ẹ jìyà àti ilẹ̀ ọmọ ẹ̀gbọ́n àti tọmọ àbúrò ti jẹ gbogbo ẹ̀kọ́. ibi ká ti wò ó jama ibi ká ti wò ó ni wípé ẹ wo àwọn gbogbo àwọn tí ń gbàdìẹ ní ọmọ tìlú mi ẹ bá wa ṣe sùúrù ẹ wọlé pẹ̀lú ọwọ́ ọba tí ó pa yín tí ó pa èmi náà ni mò ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí ẹ wò ó jàmá ẹjẹ́ àti bíi pé àwọn tí ń gbé adìẹ mi ò mọ àwọn tí ń gbé adìẹ ńlù kan ṣùgbọ́n tìlú mi dá mi lójú àwọn tí ń gbé òbúkọ tí wọ́n tọ́ tí bá ti ń gbé náà ẹni tí wọ́n ń gbé tiẹ̀ ẹni tí wọ́n ń gbé ẹran ẹ̀gbá tiẹ̀ yóò tún máa ṣe ìjì aṣọ síra wọn ni àwọn tí ń gbé à ń bọ́ sọ sọ́run ẹlòmíì. ṣòkòtò sáyẹ́sì wọn fún wọn. ṣòkòtò àgbàwọ̀ ṣòkòtò àìmọye àwọn tí rúṣàrà kí wọ́n ti fúnraṣọ nú wọn. wọ́n ń jẹun pọ̀ ni. ẹ wò ó jàmá ìfi ń hàn wáyé pé ìwọ̀nba ni ká mú ẹgbẹ́ náà ẹgbẹ́ náà oníkàlùkù ń kò lè sọ dáadáa pé náà ẹni tí ikú kan mo fẹ́ náwó sí i o. èmi ìwọ ẹ̀yin àwa àwọn gbogbo afọ́tà ní kújọkọ̀. ẹ lè sọ wípé ilẹ̀ tó ṣúná ilẹ̀ tí ń ṣúná yìí ta ló lè sọ pé yóò ṣùgbọ́n àwọn láyé. wọ́n ń pariwo èébú kan máa wà tá a máa ń sọ ṣé ń dì ẹ́ ni ṣé ń dì ẹ́ ni ìgbà ọwọ́ ń jà ìgbà wo náà ní dì ẹ́ wọ́n dì mí wọ́n dì wọ́n náà. ẹni adì inú pósítà gbé inú pósítà ní káàrin ọyá ẹgbẹ́ odi ṣọ́ọ̀ṣì ẹ fi jó káàkiri ìlú ó di jìgẹ́ ìwọ̀ wọ́n di àbí wọ́n di o. ẹni adì tá a tẹ́síwájú àwọn àfà ẹ kírun sí i la ẹ kírun sí i la tó ti ìwọ tó já sí pé bẹ́ẹ̀ yẹn bá wọ títí rúùmù ẹ lójú èèyàn tí ó wọ bẹ̀ wọ́n wọ ìpẹ́kọ̀ oníṣe ń gbọ́ bá lọ tán tó ò ní lè gbápá tó ò ní lè gbẹ́sẹ̀. mo sọ bí níjẹjọ ẹlòmíì torí ikú yìí ó ní àwọn nǹkan tó so sókè ọ̀tọ̀ lè kò tún lè dájú fún ara ẹ̀ wọ́n tún jí i ní pẹ́tọ̀ àsìkò prayer ti tó àsìkò àṣùbà ti tó ẹ dìde bàbá màmá ẹ dìde ẹ wá lọ ẹ lọ gbàdúrà ẹ kírun fọ́lọ́run
fúra wọn kò lè dájú wọn jí. ó ní wọn ní òun gbọ́dọ̀ bá orin kan sọ̀rọ̀ yóò lọ ìlọdì kíní òun. ikú ó pa ẹ́ yóò pa mí yóò pa ọ náà. aláàrán nìyí nígbà tí ń bẹ láyé ó lójú ọmọ náà tí ó jọ ṣe. kò sú bí èèyàn bá tọkùnrin dùn ó kò lè fẹ́ ṣe aláàrán. tó ti bẹ́ẹ̀ náà ilẹ̀ jẹ bílẹ̀ ó ti jẹ ẹni àti wọ́n jọ kan ta ni ikú kan. bàbá ní ọ̀ṣàgbọ́lé ọmọ ìyá mi ṣe dáadáa nítorí ìjọ tí ó kàn ẹ́ ni. nítorí ìjọ tí ó kàn ẹ́ ni òun kọ́ máa ṣàgbọ́lé gbòówù alágídí lẹ́lòmíì ìjọ tó ń jẹ́ bá ṣe ìlágbólé lẹ́rìí ìjọ tí owó dídá bá dé kò ní yọ síbẹ̀. ọjọ́ ti lọ ẹ̀yin ọmọ olóòkú yìí ọlọ́run ní dójú tì í. gbogbo ìdílé táàtà ọkùnrin ẹ̀kan rẹ̀ látòdì ìdílé onípò yìí ó fi kárí gbogbo ìdílé. ẹ wo ẹbí ni o àjò lẹbí o bí orin àwọn Yorùbá o ìtètè bí o wá sí já o ẹ máa rokùn ẹbí pọ̀ o okùn ẹbí ò gbọdọ̀ tọwọ́ yín já o. àwọn àfa àwa tí wọ́n ti rí wá sí ọsọ bẹ̀ abiyamọ ni àjẹ́ ẹ̀bẹ̀ abiyamọ ni olóògùn bẹ̀ abiyamọ bá wà lẹ́nìkan tí ò tọ́ wa ẹgbẹ́ bí yóò máa tẹ̀lé wa lẹ́yìn. La ilaha illallah, 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 Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Jama ìjà àmì. Fìdáùnì aláìmọ̀ ń ṣàdúrà fún aláìmọ̀. Ó níbi kan tó náà dúró dèmi àti ẹgbẹ́ ìwọ náà ń bọ̀ wá ń jọ kan. Ṣé wọn lọ ń ṣàdúrà fún ẹkùn ó ń bọ̀ wá ń jọ kan? Káwá sọ ẹgbẹ́ ní ti dìde kiri. Jama bàbá wa Haruna ọlọ́mọṣẹ́ bá ní foríjì wọn. Ọlọ́ba ni kẹ́ wọn. Foríjì wọn Olúwa. Ibi tá a ti sanwó sọ̀kalẹ̀ Fìdáùnì. Bàbá láti gẹ́tu. Àníyé ìpè yín náà lẹ́tù sí wa tọ́lá ìmọ̀ iye obì. Àti kẹ́ ẹ̀ tó jáwé sí lẹ́yìn ìwọlé ń bí ẹ̀yin lẹ́tọ́ mọ iye obì. Ẹ wà jáwé sí làwọn èèyàn wà tẹ̀lé bíbà. Ṣèkẹ́ṣèkẹ́ fún wọn. Ṣèkẹ́ṣèkẹ́ fún wọn o. Foríjì wọn Olúwa. Ṣèkẹ́ṣèkẹ́ fún wọn. Gbogbo àwọn bàbá tó ti lọ tó o bá lókun lọ́rùn máa ń gbé dìde o. Gbogbo àwọn ọmọ náà. Alọ́run ọlọ́mọṣẹ́ bá ní kẹ́. Ọlọ́mọṣẹ́ bá ní kẹ́. Lórí ẹ̀fẹ̀ ní bọ́ọ̀lù ojú ẹ̀. Màmá tó ti lọ nínú ìsílẹ̀ mọ́ lápapọ̀ ti dí. Alọ́run ṣèkẹ́ṣèkẹ́ fún wọn. Foríjì wọn Olúwa. Ṣèkẹ́ṣèkẹ́ fún wọn. Gbogbo àwọn bàbá tó ti lọ. Gbogbo àwọn màmá tó ti lọ. Nínú ìdílé wọn lápapọ̀. Foríjì wọn. Ọlọ́mọṣẹ́ bá ní foríjì wọn. Wọ́n ní kí bàbá wa rúnà. Wọ́n ní máa tẹ̀lé púpọ̀ lójú wọn. Nígbà tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́mọṣẹ́ foríjì wọn bẹ̀rẹ̀. Ọlọ́mọ bá ní yọ́nú sí wọn. Wọ́n ní ṣe fún tìbí fún wọn. Gbogbo àwọn màmá tó ti lọ nínú ìsìlámù lápapọ̀. Foríjì wọn. Ọlọ́mọṣẹ́ bá foríjì wọn. Wọ́n ní yọ́nú sí wọn. Bismillahirrahmanirrahim. Ìwọlé yìí dà. Síwájú ká tó kàyà sí ìwọlé dà. Wọ́n ní àwọn abẹ́ jíṣẹ́ fún wa. Bàbá olóyè ẹ má bọ̀. Ẹ dákun ìwọlé fẹ́ bá wa sọ̀rọ̀ náà. Wọ́n ní gbogbo àwọn èèyàn láti Kétu làwọn kí ìwọlé Oníkòyí ní kí yín o. Wọ́n ní gbogbo àwọn ọmọlábí àwọn kí púpọ̀. Allah. Náà. Ẹ̀yin bí ẹ káàbọ̀, mọ̀ ń bọ̀ lórí owó masáàsì yìí o, ẹjẹ́ ìyànjú ti wọlé iná o. Ọ̀fá wọn, kí ń jẹ́ ọgbẹ́ ọ̀kọ̀fá wọn, ọlọ́run ó jìnnà ìsàn. Wọ́n ní gbogbo àwọn tí a rò pé wọ́n gbà wájú aláràn, àwọn ni wọ́n bẹ nílé lẹ́bẹ̀ yẹn, wọ́n
wà nù lébẹ̀ yẹn bàbá wa ìyá wa sídíkàtù ni màmá wà nù lébẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ò tó bẹ́ẹ̀ ni bàbá wa Ismaila àbí Adélé Agan wọ́n wà nù lébẹ̀. wọ́n ní gbogbo àwọn tó tún jẹ́ gbọ̀n àtàwọn tó yẹ káwọn jọ dúró sojú sẹ́yìn bàbá wa Aláràn àwọn náà ti lọ. wọ́n láwọn ní àwọn màmá àwọn àgbálé àwọn. wọ́n ní dúbẹ̀ ní àdúsà Haruna náà ló tún lọ ti èyí. wọ́n ní àwọn tó wá kù lágbolé náà lágbà. wọ́n ní dọ́tí náà ó bà mọ́ nígbà tí wọ́n ti ṣíwájú báyìí nísìn èmi kọ́ lẹ̀ ń bi Ọlọ́run lẹ̀ ń bi níyìn o. àwọn wo lẹ́ pè Ọlọ́run bá yín yọ ẹni tẹ́ pè. wọ́n ní àwọn ẹ̀wá. wọ́n ní ẹgbẹ́ Ọlọ́run tóbi jọ wọn. wọ́n ní àbáwá wọlé ní ǹjẹ́ yìí kẹ́tù ǹjẹ́ wọn tún lè rí i pé báyìí kọ́ máa dàbí àṣejù ǹjẹ́ wọn báwọn tí ó kù nulẹ̀ àwọn tó wá kù nulẹ̀ tí wọ́n jẹ́gbọ́ fún Aláràn tó bá wá kú tí wọ́n bá wá lọ táwọn làwọn tún pè ǹjẹ́ yìí kẹ́tù. wọ́n ní kẹ́ ẹ dáhùn ẹ o wọ́n láwọn wà ẹ̀rí bẹ́ẹ̀ tẹ́ ẹ rò bẹ́ẹ̀ tẹ́ ni Ọlọ́run ti tẹ́ yín. alhamdulillah. ó yá. wọ́n ní ìdílé ìgbàká agboolé ìgbàká àwọn nìyẹn envelope wọn ní àbí ṣàdúrà kábí ṣàdúrà fún bàbá wa Haruna Aláràn tí wọ́n lò kéètì ẹ̀ lókì wọn náà ẹ̀ rántí mọ́. Àṣàbí Adá. ẹbí Bísí Olú bùbùté òmìnira jìgì wọ́n ní wọ́n fi àwọn ọ̀nà tún ránṣẹ́ síbí yìí. àwọn ọmọ Ṣubúladé wọ́n ní afẹ́lẹ́ iná ṣàdúrà ẹ má yọ ọwọ́ ọdọọdọ ìmáàmù ẹ má yọ ọkú omi ẹ o ẹ dákun o. wọ́n ní ká ṣàdúrà fún gbogbo agboolé ibi tí Haruna Aláràn ti ṣẹ̀ pátá wọ́n ní ká ṣàdúrà fún wọn. ìdílé Oníkòyí àjíṣẹ́ wọn àwọn náà ti ránṣẹ́ síbí o. àwọn àgbàlẹ́gbẹ́ ọmọ Àjìgìyàbá àjíṣẹ́ yín o. wọ́n ní ọmọ kékeré làwọn ńgbà bí sanyìn ni. ní ikú ọmọ kékeré nídìílé Oníkòyí wọ́n ní kọ́lọ́hún fi mọ bẹ́ẹ̀. kọ́lọ́hún má jẹ́ àríkú ọ̀dọ́ mọ́. ìyá alájẹ́ àdínì ẹ̀ sàmì dáadáa o. wọ́n ṣe bẹ́ẹ̀. ó ní. wọ́n ní àwọn ọmọ Lawal wọ́n náà náà mọ́wọ́ ìwà wọn ní àbí ṣàdúà kọ́lọ́ máa tiẹ̀ ní tẹ̀lé-tẹ̀lé. bàbá ẹ tó bá jíjẹ ẹ ti jẹ ẹ bá mú wà kù àbí wọn ṣe látàárọ̀ ni. náà ìdílé Oníkòyí ọlọ́mọdé ó bàjẹ́ bàbá ìyá yẹyẹ oge ọ̀ya ìdílé Oníkòyí yẹn síwájú bàbá ní ká so ìkí ẹ̀ so ìkí ẹ̀ wọ́n ní ọlọ́mọdé ó jákú fà mí. kí ló dé táwọn joyè ńlẹ̀ yìí ọlọ́mọdé ó tọ́ sí yín ọlọ́mọdé ó tọ́ sí yín ọlọ́mọdé ó tọ́ sí yín ó yẹ ìyálàjẹ àdínní ẹ̀yìn dáa ẹ kí wọ́n bá Kòyí láti sàlẹ̀ gbogbo ọmọ Oníkòyí dà ìwọlé ní bẹ́ẹ̀ ṣe fàwọn joyè agboolé náà ò dàrú kò ní dàrú láéláé bẹ́ẹ̀ bá ná tilẹ̀ máa ná tàgbọ̀ nítorí ìmọ̀ àgbà ẹ máa ná tilẹ̀ sí máa ná tàgbọ̀ ọmọ òní kò sẹ́nu yín kí ló dé tí mi ò ṣe bí Ọlọ́run ní jẹ́ ọtọ́ sí àkòní ẹgbẹ́ ló wà lẹ́nìí ẹgbẹ́ náà kò ń darí sí lónìí ìdílé Oníkòyí kò ní bàjẹ́ ìdílé Oníkòyí kò ní bàjẹ́ ìdílé Oníkòyí kò ní bàjẹ́ la hawla wala quwwata la hawla wala quwwata agboolé ìgbàkáwọ́ tọrọ àdúrà síbẹ̀ náà gbogbo àwọn àdúrà tẹ máa ń jíṣẹ́ o Ọlọ́run ní bàbẹ̀ jẹ́ àwọn Oníkòyí náà tún dé abọ́wá síbí Ọlọ́run ní jẹ́ bàjẹ́ àwọn ọmọ àgbànilẹ́gbẹ́ ọmọ Àjìgìyàbá owó lọ́pọ̀ ní bàtàjọba ẹ̀dẹ́kun torí tọ́lọ́hún torí ànábì Muhammad wọ́n ní ìdílé Kúlá ọlọ́mọ ìgbàdílé náà jẹ́. láti Kúlá ní bí tó Oníkòyí. Oníkòyí dà ẹ máa gbowó yẹn lọ́wọ́ yín Oníkòyí ẹ yanjú ẹ̀ Ìkòyí Oníkòyí ni ká yanjú náà ọlọ́mọ bàdílé náà jẹ́ bẹ́ẹ̀ ti fi wọlé ìjòyè ní ká máa burú ẹ fi wọlé ìjòyè ẹ ń dẹ́ ẹ ń dùn ní dá fún yín adé ẹ ní dá mọ́ ní jẹ́ oníṣàdá fún yín o náà ọlọ́mọdé kú wọ́tà nígbà tí àwọn Oníkòyí ti sanwó àwọn ìdílé Kúlá
bí ẹ̀jẹ̀ ọlọ́mọ bẹ bí ẹ̀jẹ̀ ọlọ́mọ bẹ bí ẹ̀jẹ̀ ọlọ́mọ bẹ bí ẹ̀jẹ̀ náà ọlọ́wọ́lá kú wọ́tà. àwọn opó àwọn tí bàbá wa fi ilẹ̀ tí ń jẹ́ opó àwọn ìyàwó wọn ọlọ́mọṣẹ́ ìbánilọ́ wọn lójú. ẹrù èèyàn méjì ti di èèyàn kankan wọn níṣìí báyìí níṣìí. gbogbo ọjọ́ tí wọ́n bá máa jẹun àwọn ọmọ ìmájà jẹun nù sáré. sẹ́yìn tẹ wọ́n ní àwọn ọ̀yà yín mọ́ wá sẹ́yìn ní sọ́pọ́ọ̀tì wọn ni. àwọn ọ̀yà ẹ̀yìn ìdílé kúlá nìyí ẹja ìyọjú ti kúlá náà kúlá dà kúlá jẹran kúlá jẹ tọ́kì yeye kúlá lẹ́yìn wọ́n jẹ olúmọ ọlọ́run ní lójú ti wá. náà àwọn ọgbọ́n ọlọ́pàá ìbánifọ́ bọ́jà ìbánidúró tì wọ́n bọ́jà ìbáni yan aláàánú tì wọ́n yan aláàánú tì wọ́n yan aláàánú tì wọ́n yan aláàánú tì wọ́n náà ọlọ́wọ́lá kú wọ́tà. ẹ̀yin ìdílé kúlá tẹ́ ẹ bá délé ẹ bá ń kíyà dín nínú ilé o. náà bó ti jẹ́ ní àdúrà wọn gbà ọlọ́run ọyá ẹja kíyàsí káṣíyàsí gbogbo àwọn àfáà tí amúyàsí wa ẹja sí. Bismillah minash shaitanir rajim ibi tó dé dà yẹn máa bá wa ṣe la ilaha illallah. gbólóhùn tẹ́ máa wí nìyẹn kárẹ́ ni tí ò ní ká gbogbo wa ni ẹjẹ́ àjọ wí gbólóhùn wọ́n máa káyà sí. wà ìsàsọ alákàíbàdà á ní fàyín ní kọ̀rí ibù jíbúdà wàtàdáyì ìsàdà á ní wálé àtẹ. la ilaha illallah. ẹ máa ká ẹ máa wí kọ́lọ̀ bá ní forí jìn Haruna kọ́lọ̀ bá ní forí jìn Haruna iwájú tí Haruna dojúkọ ọlọ́mọdé ó ṣòro kásì rábà náà ẹ bá wa kà Yàsín ni wọ́n ń kà lọ́wọ́ bàbá òròlé ibi wọ́n ń kà lọ́wọ́ yìí olú yẹ́kù mi kẹ́jọ́ kò kẹ́sì tọrọ àdúrà kẹ́tà níyàn gẹ́lẹ́gẹ́lẹ́ ọlọ́wọ́ yẹn láàánú tì í lọ́dọ̀ ìjọ táwọn arúgbó yòókù wọn dàgbére fáyé ẹ̀ ní Ìbàdàn nù yàrá lọ́lá Allahu huwa Allahu 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 wọ́n ti ń ka Yàsín náà wọ́n ké wọ́n kà á wọ́n ìjẹ́ kí wọ́n náà. Allahu 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 wọ́n ń kàyà ó ti fẹ́ délẹ̀ Allahu 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 kun fayakun فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون بسم الفاتحة مالك الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله آمين فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين يا رب جماعة إذا شيئا بما تفعله ẹgbẹ́ tó ṣe á ní ẹgbẹ́ tó dẹ̀ ní báyìí wákàtí wọ́n da yìí tí o bá ti kàn ẹ́ má wulẹ̀ dìde o tó bá kàn ẹ́ ní kò dìde ká máa pé Yàsín wàlíkùnrin á ní má jẹ́ agbọ́mọ̀ sí Yàsín wàlíkùnrin á ní má jẹ́ agbọ́mọ̀ sí Yàsín wàlíkùnrin á ní má jẹ́ agbọ́mọ̀ sí Yàsín wàlíkùnrin á ní má jẹ́ agbọ́mọ̀ sí.
jẹ́ àbẹ̀rẹ̀ Ọlọ́run, ẹ jẹ́ àbẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí gbogbo wa lọ mọ̀ pé gbogbo òjòkó wa yìí wọ́n jòkó ẹnìkan kan wa nítorí ikú. Òun náà ni yóò kárí ọkùnrin, yóò kárí obìnrin, yóò kárí ọmọdé, yóò kárí àgbàlagbà dandan ní ikú. Bóyá lówó, bóyá ní mọ́tò, bóyá láàjì, bóyá láàbìmọ̀, àmọ́ ọ̀rọ̀ yìí náà wà ní ikú. Bàbá tí wọ́n dé bẹ́ẹ̀, ẹ jẹ́ ká máa ronú púpọ̀. Pé báwo ni tiwa yìí náà ṣe fẹ́ rí? Ẹ dákun, ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. Àwọn kan ń bẹ nínú ìjọ tiwọn, kódà gbọ́n bá ń lọ sí kú búrẹ́dì normal àbí tí wọ́n bá ti dé àti pure water. Nítorí kí ni àwọn náà ń bẹ̀rù Ọlọ́run, wọ́n ń rántí àtúnṣe tiwọn náà ni. Ẹ jẹ́ ká wà náà ká máa ṣe kí ni ká bẹ̀rẹ̀ sí ni máa múra rẹ̀ kalẹ̀. Ẹ dákun, bá bá ń bẹ́ ń bí òkú pàápàá jùlọ bàbá yìí náà ẹ̀ ń gbọ́ bá tí bàbá ń ka alẹ́ kan tó sì ń sokó ipe ẹ̀gbọ́n wa ń bẹ́lẹ̀ ìgbà ń bẹ́lẹ̀ ẹ dákun ẹ jẹ́ abẹ̀rẹ̀ Ọlọ́run tó pé yẹn mo ní kú Ọlọ́run ṣàánú yín Ọlọ́run jẹ́ ìdàgbà Ọlọ́run jẹ́ ìdàgbà gbogbo ìgbìyànjú tí bàbá gbìyànjú pé káwọn lẹ́tà kọ́ lẹ́tà èyí tó lọ́wọ́ ọgbà òjẹ́ Ọlọ́run jẹ́ kẹ́yìn kọjá abẹ́ ọlá nàbí wa Muhammad ọlá láhàlá akí àwọn alájí wa láti lu tó ń ṣe àná ọlọ́ba àdúntì yìí wọ́n lẹ́rìn yín púpọ̀ ọlọ́ba ṣàánú fún yín ọlọ́run ọmọ tí ọlọ́run ń da lẹ́rìn ọlọ́run dákọ̀ọ́ ṣe lọ́mọ lálùbáríkà ọlá láhàlá wọn náà kú wọ́tà afáwa ṣínà ayé tó gbà lórí ara yín tó gbà lórí ìyàwó yín lórí tó kàn kọ́ lọ́ba ṣe ní ọ̀rùn ọlá láhàlá wọn náà kú wọ́tà afáwa bámikọ́ báyìí ọlọ́ba dúpẹ́ iná ọlọ́ba ṣàánú yín ọlọ́ba rìn yín lọ́wọ́ àbọ̀wá ṣínà àti ẹ̀yìn ọlọ́run dákó ọlọ́ba jẹ́ àfẹ́ yín kú ọlọ́lá hàwọ́lá kú wọ́tà àbọ̀wá láti UK àná làwọn náà ń dúró máa bọ̀ ọlọ́ba ṣàánú yín bisimilahi rahman rahim ọlọ́ba dúpẹ́ ọlọ́ba lẹ́yìn àti aláàjì bẹ́ẹ̀ jẹ́ àná káyọ̀ lópọ̀ ìpè dọ́ra ọlọ́ba ṣọ́ yín dẹ́wà yìí ẹ̀dún náà ọlọ́run bá aṣọ yín padà láyọ̀ àwọn bàbá ti rán nìyẹn lílá fífún yín bàbá tọ̀ ọlọ́run bá dúró tì yín o ilé ní ọ̀nà yín ọlọ́run níjẹ́ bàjẹ́. ọlọ́run yá sí àmọ́ mi ju ẹni wàá mọ̀ náà mi ní àfi kó o ní bàjẹ́ ọlọ́run bá lọ́ra bàbá yín gbogbo nǹkan tí ń jẹ́bà ní ọdún kọjá ọlọ́run níjẹ́ kù lẹ́yìn ọ̀pọ̀ àdúrà bísímìlà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika. Jama aki afakun payakun. Now. 10,500. Now, the 11,500. Ọ̀pọ̀ mọ́nà kúndínlá láti dé àbí ni wọ́n fi sí 11,500. Bẹ́ẹ̀ ni kí ọlá àkókò àbáríkà sí ẹ pààrọ̀ bàbá ní owó. Ṣòro French. Ẹ jẹ́ kí a bá kọ́ sí mòde ẹlẹ́bìnú ayọ̀jú ẹ̀. náà ọlọ́run bá wákà sí gbogbo àdúrà tá a ṣe ń bí kọ́lọ́run gbà ní ìbádà fún wa ọlọ́lá ọlọ́wọ́lá kú wọ́tà àníbà ní. adúpẹ́ fún ọlọ́run a kí àwọn bọ́dà wa pàpà ẹ káàbọ̀ sí àyè àti tọrọ àdúrà fún yín ní ọ̀pọ̀lọpọ̀ ìbàtẹ́ wa dé báyìí adúpẹ́ fún ọlọ́run ọba náà àwa kí àfọwà níkàlẹ̀ àfọwà àgbà nílùú dọ̀fà ọlọ́mọdé ó burú fún yín àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́nà bá ṣe fún yín ẹ ti ń wí ó ń dùn ún gbọ́ gbogbo nǹkan tí ń jẹ́ àdánwò aburú tí ń dé bá àfa olúwàmájì ó dé bá yín ikú òjijì olúwàmájì pa yín sallallahu alaihi wasallam mọ́tò lè ń la mọ́sùlù mọ́tò fi dín ikú àfa láàrin ìlú òkùnkùn ní kó bá ẹ̀sìn àánú ọlọ́run tí irú ẹ̀ yóò tí ò ti ní tètè sọ mọ́mù tí gbogbo olúdọ̀fà olúwàmájì kí wọ́n mọ̀ nira ìdùnnú ọlọ́run tó tọ́kú lọ́wọ́ bá ṣe fún wọn lápá ìgbìmọ̀ àwọn afá lẹ́yìn pátá olúwàmájì mọ̀ nira àánú ọlọ́run ìkẹ́ ọlọ́kọ́lọ́ bá ṣe fún yín fi adórí gbogbo àwọn afá wa pátá àwọn afá tí wọ́n kọ́ àwọn náà lẹ́kọ̀ọ́ àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà nínú ọlọ́run kọ́lọ́ bá ṣe fún wọn àgbà ìmọ̀mù nílùú alàgbè gbogbo bàtà ìmájẹ́ tí gbọ́ àmàjẹ́gbà mọ́jẹ́ kí wọ́n mọ̀ ní ìyàwó bàbá tí wọ́n lọ ọlọ́jẹ́ kọdún náà jìnà síra wọn máa ṣe ní tẹ̀lé
ọkọ wọn ló papòdà ní wàhálà dé ìdààmú dé má fi sínú ọ̀rọ̀ wọn bá alẹ́kùn dùnú fún ọ bísímìláì náà tó yìí náà. sọlẹ́lẹ́ ọdún kan wá ní àárín iná ṣáájú ẹ̀ka wà ní àbúrò àmì àwa kí àwọn ọmọ olóòkú bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé ohun tí ń jẹ́ wàhálà ìdààmú Olúwa má fi sínú ọ̀rọ̀ yín. Bàbá wọn ló jáde láyé ní wàhálà adé bá wọn Olúwa má fi sínú ọ̀rọ̀ wọn. Ọlọ́run má jẹ́ rí lé bàbá yín sá, má jẹ́ rí lé ìyá yín sá. Ohun tí ń jẹ́ wàhálà ìdààmú Olúwa má fi sínú ọ̀rọ̀ yín Ọlọ́run. Lẹ́yìn ìpapòdà aláràn tí ó máa dáa fún gbogbo yín. Ayé ò ní mú yín so, ayé ò ní mú yín so. Ayé ló mú gùnfé dé ẹlẹ́bà, ayé ò ní mú yín so. Àwọn kìdílé ìdílé bàbá wa tó lọ àti ìdílé ìyá ọlọ́mọṣẹ́ ní tẹ̀lé. Àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run tá a fi gbélé ayé pẹ́ Ọlọ́run ṣe fẹ́ ní kankan wa. Ọdún wa ń parí lọ báyìí ọlọ́mọdé àparí pẹ̀lú ọdún. Ọlọ́run fi ṣọ́ ẹni kankan. Gbogbo èèyàn tó wá bílẹ̀ ní pátá Ọlọ́run fi ṣọ́ kálukú padà sí àyè rẹ̀. Àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run tá a fi débí àánú ẹ̀ náà ní ká fi padà. Ìdùnnú tó sẹ́ni kankan wa bísímìláì náà àtẹ́yìn náà. Wọ́n sọ nínú ọ̀bí kan wá ní àṣà ní àgbà wà ní àbúrò àmì. Bẹ́ẹ̀ lórí bàbá yìí àti gbogbo ẹ̀kọ́ nàtẹ́ni kankan àgbàtà bí lókun lọ́run pátá bísímìláì mẹ́ta kúlọ̀ mẹ́ta bá múlá dára bá wọn. Bismillahir Rahmanir Rahim. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà kọ́lọ́ ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa làkàtí àkùnlé láfi. Làkàtí àkùnrọ̀ sọ́dọ̀ mi ní àbúṣepọ̀. Àṣìṣọ adé máa dé tó. Àṣìṣọ adé kò bílẹ̀ mu ní náà rọ̀ fúrọ̀ yìí. Wàá tó wọn náà fọkùnrin àti ọba. Láìlá ilá wa lè tọ́ ọkàdé tó wọ́n rọ̀ bílẹ̀ àṣìlẹ̀ àṣì. Bismillahir Rahmanir Rahim. Lílá fi Quraysh. Lílá sọ̀yìnká wọ́n sọ wọ́n ní àbúrò bá sàlìbẹ́t. Alẹ́ sí àti àmọ́ mi jú ìwà àmọ́ náà mi ní àwòfì àmì. Ọlọ́run gbàdúrà wa gbogbo ẹni tí ń bẹ láyé òun ta mí romi Ọlọ́run fàtẹ́kù dùnú sí gbogbo ayé tẹ́nì kankan wá bí ọlọ́mọdé àmọ̀nira àtúbọ̀tán wa lé ọjọ́ da ilé ayé wa lé ọjọ́ da ọ̀run wa lé ọjọ́ da àtúbọ̀tán àdàpọ̀ bọ̀run wa jẹ́ àtúbọ̀tán àkọ́balẹ̀ wa jẹ́ àtàyé àtọ̀run jẹ́ kí méjì jìdá fún wa sí wa lọ́mọ àlìjẹ́nà má sí wa lọ́mọ náà àbájáde wa mọ̀ wálé jẹ́nà fírídọ́ọ̀sì àbájáde wa gbólókan mọ́tì sàádà alásùpẹ̀tẹ̀ fẹ́ni kankan wa lédè rèdè jáde àti rọrùn ọmọdé àlókẹ́yìn ayé wa ìsì àwọn ọlọ́run jí àárẹ̀ múdélé ìnú wa lọ́mọsọ́wọ́dì bàníjẹ́ fẹ́ni kankan wa lọ́wọ́ bá Rabbana salamna anfusana gbogbo àwọn àfọwà tí wọ́n láti lu Kétu pátá àti gbogbo àwọn ọ̀nà tí wọ́n láti dìrìn àti Kétu ní Ọlọ́run sọ́kàlùkù padà sáyé Ọlọ́run rà àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kọ́lọ́run ṣe fún gbogbo alápapọ̀ jẹ́ ọdún náà jìnà síra wọn Rabbana salamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa adkhilna jannata ma'al abrar ya aziz ya ghafar ya rabbal alamin fi ta'ati Allah wa ta'ati rasuli tawaffani musliman muslimat wa alikal salihin ala marshina bi kalimati La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah Alhamdulillah rabbil alamin. Sallallahu ala nabiyil karim. Ẹ ṣe gbogbo àwọn bàbá tàbí. Kó má jẹ́ tẹ̀lé tẹ̀lé ọkọ̀ fẹ́ẹ̀kì sí àwọn kó má jẹ́ tẹ̀lé tẹ̀lé. Ẹ máa ní bọ́lá ẹ̀ ṣe náà fún mi lọ. Ẹ máa lọ jẹun.
Ìwọ̀n láti gbọ́ sọ̀rọ̀ nígbà tó fẹ́ sọ̀rọ̀. Obìnrin ọ̀nìkà, ń dá abọ́ nígbà obìnrin ẹ̀wọ̀. Ike lè sọ pé òrí lọ́dọ̀. Ọ̀sẹ̀ àbára ìkọ́lé máa bá ilẹ̀ gbẹ́gbẹ́ máa láti mẹ́ta rò é sórí náà. Àbíkò tí wọ́n bá yín dà. Ọ̀gá ọlọ́pọ̀lọ́. ẹ kó wá ọ̀gá.
Amen.